بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وصحبه وسلم. آمين. آمين. بسم الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. adúpẹ́ fún Ọlọ́run. àyẹ̀wò Ọlọ́run. olúwa Ọlọ́run wa. ẹlẹ́dàá wa. ọba dẹ́dà. ọba ṣẹ̀dá. ọba ṣètò lórí ẹ̀dẹ́. àforíjì rẹ Ọlọ́run àfibẹ̀wọ̀ Ọlọ́run. àánú rẹ àfibẹ̀. ìyọ́nú rẹ Ọlọ́run àfibẹ̀wọ̀ Ọlọ́run. oríire Ànábì wa Muhammad àfibẹ̀wọ̀ Ọlọ́run. gbogbo jàmá mùsùlùmí. jákèjádò gbogbo àgbáńlá ayé oríire wa ọlọ́mọdé odori ikú. àmọ̀dùnú wa ọlọ́mọdé fọ́. omi ìbànújẹ́ ó ti lè rò kó kéré mọ́ ọlọ́mọdé wọnú àmọ̀ná. gbogbo èyí tó ti dára nínú àlámọ̀dé kó wá wá ọlọ́mọdé ó bàjẹ́. gbogbo èyí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ dára ọlọ́mọdé ó tètè dára. gbogbo èyí tó ti bàjẹ́ ọlọ́mọba wa tún sí. gbogbo èyí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bàjẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ mọ́. Ọlọ́run máa tún wá sí. máa fi wá tún ayé sí. àwọn ọmọ wa Ọlọ́run máa tún wọn sí. àwọn obìnrin wa Ọlọ́run máa tún wọn sí. àwọn ọkọ ọmọ wa lóbìnrin Ọlọ́run máa tún wọn sí. àwọn ayé ọmọ wa ní ọkùnrin Ọlọ́run máa tún wọn sí. gbogbo tírẹ́sìsì wa títí tí ó fi di bẹ́ẹ̀ ọ̀sán sí. àtàwọn náà àwa kùdọ̀ tó máa fi tún ara ayé sí. àwọn àgbà níbi tó lérè Ọlọ́run ìbáríkà lẹ́bùwọ́ الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. Akí gbogbo ẹ̀yin ẹni ọ̀wọ̀ níkàlẹ̀. ó ṣe látòrí bàbá wa àgbà. bàbá wa Adéyẹmí. ẹjẹ́ àṣìṣe ìwù bàbá sọ̀rọ̀. bàbá wa ọba Abdulhamidi. ọlọ́mọba akẹ́ bàbá sí. àwa gbàgbé nùkẹ́ ni bàbá wa ọlọ́mọba akẹ́ wọn sí. bàbá dáadáa ọlọ́mọsàbá wa akẹ́ wọn sí. ọlọ́lùbáríkà nẹ́bù wa mọ̀. bàbá wa Toni. ọlọ́lá wa Alhaj Abdulhakeem Adéyẹmí skimẹ́ àbí sọ̀rọ̀ gbà skimẹ́ ọlọ́mọdé ó bàjẹ́ fún ọlọ́mọdé wa sàn ilé sàn insha Allah. ó bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wà ní inú ibi tí Ọlọ́run ọba kó lé yín lọ́wọ́. tọ́lọ́ bá kó lẹ́yìn lọ́wọ́. ẹ sì mélòó èèyàn tí kì í orílẹ̀ rẹ̀ wọ̀ mọ́. tí orílẹ̀ rẹ̀ wọ̀ mọ́. orílẹ̀ wọ̀ mọ́. orílẹ̀ wọ̀ mọ́. ẹ̀rù máa bà á. ẹ̀rù máa bà á. látara wa rẹ̀. látara wa rẹ̀. ẹ̀yin wá rí léwọ̀. ẹ̀yin wá rí léwọ̀. ẹ̀ tún bẹ̀rù lé. ẹ̀ tún bẹ̀rù lé. bẹ́ẹ̀ ti dé èyí tí wọ́n mú wáwájú mi lómi á ti gbé fún yín ojú ẹsẹ̀ lẹ́sìn ìjà lẹ́sẹ̀ mú. látara dáadáa yín. Ọlọ́run wọlé àyè Ànábì wa Muhammad. aláàjì wa
Abdulhakimi ọlọ́wọ́ ní jẹ́ bàbá sí abúlé bàbá wa kí o gba góòlù wọn ti ṣàdúrà fún yín gbogbo tí wọ́n tọrọ fún yín bọ́lọ̀ wọn ti di orí nù ẹ̀ sàmínà fún ọlọ́lùbáríkà níbi ànábì wa Muhammad èyí tó jẹ́ ká máa wí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ṣe yín lórí ẹ̀ sì ríra yín yóò wọlé àpò bàbá wa tàná náà ò ríra wọn bọ́lá wọn ti tó bàbá wa ń bèèrè lọ́wọ́ wa ní ìsìn wọn ní ọba tó bá rí bẹ́ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ká mú ọ jáde èyí sì ń tàn lójú ẹsẹ̀ pé ọba wo ni ìbá tó rí bẹ́ẹ̀ látara bí Ọlọ́run ọba ti ṣe wọ́n nígbà tí Yorùbá ò lórí ìrùn míì ju àyè yìí lọ ọba wo ni ó tún wá rí bẹ́ẹ̀ ní gbogbo ayé nílẹ̀ Yorùbá a sì ní adíṣe bí Ọ̀yọ́ ní àárí Ọ̀yọ́ ò ṣe bí Ọlọ́run wọlé ayé ànábì aláyé wà bìlà kí lè ní jábọ̀ èyí tí mo fẹ́ fún iná nù ni iná àti iná odidi ẹ̀bà ń ṣe fún wọn náà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Tọ́ ọ̀nàrẹ́bù à ń bọ̀ wá kí yín Dubai lọ. A kí gbogbo ẹ̀yin àlùfáà ó ṣẹ̀ látòrí bàbá wa àgbà bàbá wa akéwùgbà gold fadilatu sheikh alhaj Muhammad Tawfiq akéwùgbẹ̀rú akéwùgbà gold ọlọ́run dákun má jẹ́ ó burú fún bàbá o olórí ẹnìkan ní kó bá ń ṣe àmín ọlọ́run má jẹ́ ó burú fún wọn ọlọ́run bá san wọ́n lẹ́san àdúgbò wọ́n kọ́ ẹgbàgbé àná bọ́ọ̀lù ń fi ọlọ́run níjó ni wọ́n bàjẹ́ o ní kọ̀ọ̀lá wọn jẹ́ ọlọ́run barika Ànábì wa Muhammad wala la hawla wala quwwata illa billahi. àti gbogbo ẹ̀yin àgbàlagbà bàbá wa ìmáàmù àgbà ẹ̀kẹ́ẹ̀jẹ́ bàbá wa ìmáàmù ẹ̀kẹ́ẹ̀jẹ́ akíyín ẹ̀kẹ́ẹ̀jẹ́ magba fún Olúwa ọlọ́run ó san yín lẹ́san ìdùnnú bàbá wa mufasiru ẹ̀kẹ́ẹ̀jẹ́ akẹ́yìn náà bàbá wa amiru ẹ̀kẹ́ẹ̀jẹ́ akíyín alfa wa àgbà alhaji wa Ibrahim akórèdé ọlọ́run níjó burú fún yín o ọlọ́run ó san yín lẹ́san ìdùnnú ọlọ́run kan sọ ọlọ́run bàbá wa Abdul Fatai kọ́ládé ọlọ́run níjó bàjẹ́ fún yín bàbá wa àgbà bàbá wa ìmáàmù bàbá ní ìyájì ọlọ́run níjó burú fún yín o àti àfa wa àmì ọlọ́run àwa fi gbogbo àwọn tá a dákọ̀ àfi kí gbogbo ẹ̀yìn àlùfáà níkàlẹ̀ ọlọ́mọṣà sàn yín lẹ́sàn lò ọlọ́run barika Ànábì wa gbogbo ẹ̀yìn ìyá wa látòkè délẹ̀ ọmọ olúkúlùkù ọlọ́run ní ṣe wọ́n gíláàsì ìbànújẹ́ ẹ̀dá kan ẹ̀ ṣe àmínà ọlọ́run ní ṣe wọ́n gíláàsì ìbànújẹ́ òbí yòówù tẹ́ ẹ̀ bá ń gbà á dé tí ó dùn máa yín ọlọ́run jẹ́ máa gbàbẹ̀rẹ̀ tó dùn máa yín gbàbẹ̀rẹ̀ ń sẹ̀dùnú fún yín ibi tẹ́ ń parí tí ò tẹ́ yín lọ́rùn ọlọ́mọṣà gbàbẹ̀rẹ̀ ń sẹ̀dùnú sí yín ibi ẹ̀ jẹ́ tó dùn máa yín ọlọ́mọdé ó bàjẹ́ o alábàárìkà Ànábì wa Muhammad la hawla wala quwwata illa billahi al-azim. lórí gbogbo àdúrà tá a ṣe yìí al-Fatiha. Bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin àmín. Tọ́ bàbá wa àgbà bàbá wa alájí àgbà àfa àgbà òbí àwọn méjèèjì bàbá wa Sheikh Adam bàbá wa Musa Alhaji bàbá wa Kórèdé tí wọ́n yí ọlọmọsàbà kẹ́ gbogbo wọn bàbá wa Aboto ọlọmọsàbà kẹ́ wọn bàbá wa Sheikh wa Masoud ìmáàmù Ọ̀yọ́ táwọn náà ṣẹ̀ṣẹ̀ lọ bá wọn níyì wa bisimilahi mẹ́ta kúrò aláwọ mẹ́ta níyì wa ládàtà rí lọmọ àfisàn wọn lẹ́sìn. bisimilahi rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi rahmanir rahim kul huwallahu ahad الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ládàá tá a rí bẹ́ẹ̀ ọlọ́ba fi dúpẹ́ fún wọn ọlọ́ba fi san wọ́n lẹ́sàn-án bàbá wa àgbà tí a wá torí wọn jòkó bàbá wa mudabir ọlá àyà ọlọ́mọsàbà kẹ́ bàbá wọn olórí ẹ bá ń ṣe àmín náà.
ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n ọlọ́run bá wa gba ààbọ̀ wọn ọlọ́run bá wa gbà wọ́n lẹ́rú ó pè yí sáàárín lẹ́yìn wọn yìí náà ń fi wá lọ́kàn balẹ̀ kọ́lọ́run bá gbà wọ́n ní ẹ̀rú ọlọ́run sábà tún kẹ́ wọn sí gbogbo àdúrà táwọn àfa àti ṣe látàárọ̀ ọlọ́run bá san wọ́n lẹ́sàn-án aláàbí wa tírímì sí yìí orí ń jayé àti gbogbo àwọn tájọjọ́ mọ bàbá lẹ́yìn ikú bàbá tẹ́ ń dà yọ ọlọ́run ní yóò bàjẹ́ fún yín o ọlọ́run bíbí àdínẹ́bí wọn wala la hawla wala quwwata illa billahi al-azim. Suratul Fatiha alẹ́ bankina à ń bọ̀ wá sàdúrà nítorí ọlọ́lá wa ọ̀nàdìbò wa sì náà tí wọ́n ń bẹ ní kálẹ̀ wọ́n tún lọ bò mí wọ́n sì fẹ́ gbọ́rọ̀ ọlọ́run al-Fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alayhim ghayril maghdubi 'alayhim waladdallin. tọ́ ọ̀rọ̀ ọlọ́run ìbéèrè tí wọ́n bi wá wọ́n ní ká sọ nípa àtibọ̀tán sì làgbà gbogbo tí kó wá wù kó jẹ́ bí ò bá ti látibọ̀tán iṣẹ́ rẹ̀ dànù ó bàjẹ́ yányá àtibọ̀tán Malam Jibril a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. gbogbo jama olóríire gbogbo wọn gbogbo ẹni bá máa wọn yípadà kó jẹ́ àjọ pé kéwú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Ànábì wa Muhammad ó ní gbogbo ẹni tó bá fẹ́ kú gbogbo ẹ̀dọ́ Ọlọ́run gbogbo èèyàn yányá tó bá fẹ́ kú lọ́jọ́ ọ̀kú ẹ̀ ògbé ẹni tó fẹ́ kú yóò kígbe ògbé Ọlọ́run níbi tẹ́lómi ìbá tí ń kígbe ògbé lọ́wọ́ ní àtibọ̀tán rẹ̀ ti máa dé fún ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Ànábì wa Muhammad ó lẹ́ni yòówù tó bá fẹ́ kú òǹgbẹ ó máa wá gbẹ a máa kígbe òǹgbẹ àṣetáni yóò wá di bàbá ẹni tó fẹ́ kú yẹn yóò di bàbá ẹ̀ àjìmọ̀mọ́ fún àwa yọ sí ẹni tó ń gbẹ tó fẹ́ dágbére lílọ yóò wá pé lágbájọ́ ọmọ mi omi rèé mú mi Ọlọ́run ní bó báyìí tẹ́wọ̀ bomi lọ́wọ́ èṣù níjọ́nà ó dẹni ègbé àti bọ̀tán ti kò lórí wọn wà máa ń bó báyìí tẹ́wọ̀ bomi إلى الله وهو محسن. ẹni
tá a ṣe wí yìí. فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Ó ṣe gbogbo dáadáa. Ó ṣe gbogbo dáadáa. Gbogbo nǹkan rẹ̀ ló ṣe rè. Gbogbo nǹkan rẹ̀ ló ṣe rè. Àmọ́ nígbà tó fẹ́ jáde láyé. Tó fẹ́ jáde láyé. Àṣetánì. Àṣetánì. Òun ò mọmọ ọwọ́. Ó mọmọ ọwọ́. Kò mọ mẹ́sẹ̀. Àṣetánì ń wá ta lẹ́ni tó fẹ́ sórí burúkú. Wà máa يسلم وجهه إلى الله وهو محسن. ẹ̀yin ìyá wa ẹ dákun ẹ farabalẹ̀. فقد استمسك ẹnìkan ọmọ mi tó gbẹ̀yìn owó. بالوثقى وإلى الله عاقبة الأمور. Ẹni yòówù tó bá fẹ́ jáde láyé. Tó bá fẹ́ jáde láyé. Àṣetánì yóò wá di bàbá ẹ̀ ní ó di ìyá rẹ̀. Ọ̀há yóò gbẹ́sẹ̀ ń gbẹ́. Yóò wá pé ọmọ mi. Ọmọ mi. Omi rè gbomi. Bó bá ìnáwó tó rò pé òun fẹ́ gbomi. Kò ní rómi náà gbà ní ó sì dákẹ́ ó sì ti dolórí ibú. Ó sì ti dolórí ibú. Ó dolórí ibú. Ó dolórí ibú. Àtibọ̀tán kan ló ní. Ọ̀tọ̀ kan nù. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ́ẹ̀. Ọlọ́run ní gbogbo ẹni tó bá fẹ́ láti bọ̀ tán re. Èyí tí láti bọ̀ tán gangan gbogbo pàmò ṣe báyìí a máa pera wa nígbà kan. Kó wá owó já ká ọwọ́ gbéra ẹnìkan ò mọ tí ó gbẹ̀yìn kó wá láàrin wa wà máa. يسلم وجهه إلى الله وهو محسن. فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Ọlọ́run bá ní ẹni yòówù wà máa ń yùsùlẹ̀ wájú àwù ẹni yòówù nínú yín ó wá mú ojú rẹ̀ ó nílẹ̀ ó ṣe ojú rẹ̀ rò torí ojú ló ní gbéraga jù ojú jọra rẹ̀ lójú púpọ̀ bẹ́ẹ̀ bá mọ tí a rẹ̀ náà ń sojú lẹ́ ti mà Ọlọ́run níbi ojú ní gbéraga dé kó bá di ọjọ́ òkú ẹ̀ ní bẹ́ẹ̀ nìkan kó kú kẹ́ bá a kó sí ojú òkè ẹ̀ bá lẹ́ni tí ó dojú bolẹ̀ láhìláhà ẹ̀ ní bá lẹ́ni tí ó dojú bolẹ̀ yóò sì yókè nítorí ojú nídòjú gbogbo ẹni tẹ́ ẹ bá tó kú tẹ́ ẹ wá bójú rẹ̀ ńlẹ̀ ó ṣàgbápọ̀ ọmọ èèyàn ni àwọn tí wọ́n pa ni wọ́n dojú rẹ̀ dé wà máa. يسلم وجهه إلى الله وهو محسن. فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Nínú yín ó wá ṣe ojú rẹ̀ rò wájú àwọn ìlàlá yìí ó ṣe rò fáwọn Ọlọ́run wàhùwà mùsínú ẹni náà wàhùwà mùsínú ó tún wá jẹ́ mùsùlùmí òdodo ó ṣe ojú ara rẹ̀ rò ó ṣe ara rẹ̀ rò ó wá jẹ́ mùsùlùmí òdodo Ọlọ́run ní kọ́rọ̀ ẹni ni ó ti wá yọjú tí ó ti wá padà wá yanjú sí ó kù sọ́dọ̀ èmi Olúwa rẹ̀ wà máa. يسلم وجهه إلى الله وهو محسن. فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin ọlọ́lá ayé ẹ̀sìn bá rí wọn níbà
gbogbo wa la bẹ̀rẹ̀ ní ibi òní ó yọrí sí kò mọ̀ yẹn ní kankan wà máa. يسلم وجهه إلى الله وهو فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Bàlẹ́àmù ọmọ Bàwráhù àáfà ńláńlá débi pé bó bá jòkó nínú ilé rẹ̀ bó bá síjú òkè ni ó sì máa wọ àlẹ́ àràsí Ọlọ́run. àlẹ́ àràsí Ọlọ́run. àlẹ́ àràsí Ọlọ́run sì ń bẹ lókè sánmà kéèké. ibẹ̀ ló wà. nígbà tí Ọlọ́run fẹ́ ṣe àpèjúwe tó fẹ́ júwe sánmà kọ̀ọ̀kan nípa tó ní àti àlàfo tí ń bẹ bìkíní sí ìkejì. Ọlọ́run wá ní ẹṣin tó lè sáré dáadáa. tó wá sáré ní odidi 100 ọdún àtọ̀sán rẹ̀ àtòru rẹ̀ kò dúró kò jẹ kò mu ó sì sáré odidi 100 ọdún. nígbà ó bá sáré odidi 100 ọdún ó ṣe déédéé sánmà kínní sí kejì. ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ sí kẹta ẹ̀kẹta bẹ́ẹ̀ sí kẹrin ẹ̀kẹrin bẹ́ẹ̀ sí karùn-ún títí náà ilé ìrọ́pọ̀ méje. òkè lókè ibi tẹ́lẹ̀ ara sí wá wà òun wá ṣe déédéé kámú lọ́kọ̀ ọgọ́rùn-ún kẹ àkọ́kọ́ 100 méje ẹ̀kejì ìkẹta tá a bá wà lẹ́ẹ̀kọ́ lókè rẹ̀ lálẹ́ àṣì wà. alẹ́ ara sí yìí Ànábì wa Muhammad. Ara àlẹ́ àràsí yìí ni wọ́n kọ gbogbo kádàrá kálukú sí. bẹ́ẹ̀ bá wá dọ́dọ̀ Bàlẹ́àmù ọmọ Bàwráhù. bàbá bá a sọ̀rọ̀ kan tó bá a sọ nǹkan kan ojú tó bá gbé sókè bẹ́ẹ̀ bá ní àbẹ́ ẹ̀fẹ́ lọ́hùn mi kí n lówó ojú tó bá gbé sókè yóò sì máa rí kádàrá tọ̀rọ̀ kọ́fẹ́ntọ̀. yóò pẹ́ tọ̀ owó tó ń béèrè kò sínú àkọọ́lẹ̀ tiẹ̀. Ọlọ́run la wá fún un lágbára dé pé bó bá tún ní akọ àsìkò Ọlọ́run ní bíbalẹ̀ àmù náà bó ti ní ọ̀la sọ ẹ̀ mọ́ tó gbẹ̀yìn rẹ̀ ní ìwà máa. يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. olórí yóò pe ọlọ́mọ ọba rẹ̀ tóbi. Bàlẹ́àmù ọmọ Bàwráhù àṣebí tí ń wo sánmà tí ń rí gbogbo kádàrá àti òrítara rẹ̀. ọ̀kan nínú àwọn ọmọ akéwù rẹ̀ àwọn àbá àwájọ oyè wa wọ́n ní rọ̀húmù ní jẹ́ ọmọ pínísí. òun wá fẹ́ràn àfà ó fẹ́ràn Bàlẹ́àmù débi pé ibi Bàlẹ́àmù ọmọ Bàwráhù bá jòkó sí ní ó máa fẹ́ jòkó wájú ẹ̀yìn. àṣìdèédé tí Bàlẹ́àmù ọmọ Bàwráhù nílò náà rí ọmọ pínísí. ìwọ̀n wò ń wá rí inú àkọọ́lẹ̀ tààfà rẹ̀ pé kò ní láti bọ̀ tán rí. àfọ́sì ní tiẹ̀. ìwọ̀n wò bẹ́ẹ̀ bọ́mọ yìí bá wà wọ àfà rẹ̀ títí tí ọmọ wa sì wọ ẹ̀kọ́ òun. يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. olórí ló tún pé ọlọ́run ọba rẹ̀ tóbi. Bàlẹ́àmù ọmọ Bàwráhù bọ́mọ yìí bá wá rí àwa bu ẹkún
ó wá pé kí ni pọ̀ lẹ́kún tó o bá ti rójú mi kí ni máa pọ̀ lẹ́kún tó o máa sunkún ọmọ yìí tó kú ẹkún náà ó wá dijọ́ náà balẹ̀ àmọ́ ọmọ bàwúráwò ó wá pe rọ̀húnù wọlé ó wá bọ́ gbogbo aṣọ ọlá ó wà ní bẹ́yìn náà tí wà nù létí ẹ̀ máa ṣe fàájì ó wá ní tọ́ ìwọ rọ̀húnù ara mi ò kò dodo kí ni tó o máa rí lára mi gan-an tó o máa fi sunkún. Ọmọ náà wá wo àfa rẹ̀ ó ní wo àfa mi ẹ múra ẹbí ọlọ́run ọba yín dáadáa gbogbo ìgbà tá a bá wo àlẹ́ ara sí ètè ìfẹ́ lápọ̀ọ́lẹ̀ níbẹ̀ fún yín náà nípẹ́ ní láti bọ̀ sáré wà máa yuslimu wajhahu ila Allahi wa huwa muhsinun. فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Gbogbo ẹ̀yin àfáà bá a bá ti fẹ́ dorí rẹ̀ kodò kí gbogbo ó jẹ́ àjọ mọ́ ọkọ̀ lálálá wà máa يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Bàdàmù ọmọ bàwúráwò nígbà tó gbọ́ tí rọ̀húnù wí bẹ́ẹ̀ ó ní káyì ìmọ̀pọ̀mọ̀ yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni. Ọ̀n sọ fún wa pé káwọn náà máa rí wọ́n náà rí kọ́ yìí. Ọ̀n pé wíwá yìí àti bọ̀tà kan ó kò lé alọ́ nígbà tó lọ́wọ́ máa sábẹ́ nìkan. Níbi tá a ṣe dé a sì gbọ́ lẹ́nu àwọn àfáà wọ́n ní oyè wa wọ́n ní ẹni balẹ̀ àmọ́ ọmọ bàwúráwò. Láàárọ̀ nìkan bí ó bá kọ́ ọmọ ní kéwú ọlọ́mọ kéwú rẹ̀ lé 70,000. Lọ́sàn-án bẹ́ẹ̀ lálẹ́ bẹ́ẹ̀ wọ́n á sọ fúnra òun ọmọ kéwú rẹ̀ ó ní gbàtọ́rọ̀ ọkọ̀ òyà gánni gan-an. Ládùúgbò dáadáa tá a ṣe ṣébẹ̀ lọ́rọ̀ wa gbọ́dọ̀ wá yọrí sí ìwà يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Ọmọ yẹ̀yẹ́ kátàkátà èmi ò mọ̀ pé wíwèé yàtọ̀ ọjọ́ rèé jáde kí ni wákàtí ọmọ yìí tó bú ẹkún ọmọ yìí wá jáde ó padà wá dẹni tí ojú àáfàá rẹ̀ ń tì kò lè jòkó síbi tí màá ti wò lọ́ọ̀kan bó bá tún yọjú wa mọ̀ wípé bẹ́ẹ̀ lọmọ òun ti rí tààfà rẹ̀ náà òun gangan ò mọ bí ọ̀rọ̀ òun ó yọrí sí ìwà máa. يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. Bàdàmù ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wá fẹ́ kò lé lórí ọjọ́ tí ó ṣẹlẹ̀ Ọlọ́run bá wá ràn Nábì wa Mùsá ń sẹ́ ó ní Mùsá ọtí jagun Ámánì ọtí jà ti Kọ́rú ọtí jà ti Fìràhónù wà lókun tọ̀ ní darí wálé máa wà máa. Ọ̀pẹ̀ yìí náà ní ilé lọ́kọ̀ láyé wọ́n wà ní ilé wọ́n tó lọ́kọ̀ ní ilé. فقد استمسك
العروة الوثقى وإلى الله عاقبة الأمور. Ànábì wa Mùsá òun náà múra gbogbo ẹ̀yin dẹ́ máa ń ní láti pèsè ní iṣẹ́ Ọlọ́run ní í ṣe náà ní ìbẹ̀ náà ọ̀ ń ṣe ààrẹ ni o. Àyà tó ń gbẹ́sẹ̀ lé olóògbé Ọlọ́run pé látà háàfà ìnà ní àkùnmá àsùnmáwù máa hà máa lọ àwọn ọlọ́wọ́ bá rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ àdúró tiẹ̀ ẹsẹ̀ ni ló gbé jíṣẹ́ rẹ̀ sí òye ó fi ọlọ́wọ́ bá kọ́kọ́ lọ́jọ́ olú àlọ́bù. àṣẹ gbogbo ẹni bá bẹ́ẹ̀ ṣe nǹkan yányá ẹ̀yin àbá àlọ́ ẹ̀ máa lò òde bí ẹ̀ máa ní lẹ́nu pé wọ́n kọ́ tí wọ́n gbọ́ rí lónìí àṣetánì yóò gbẹnu rẹ̀ sọ̀rọ̀. ìtàlá yóò gbọ́ rí kọ́ fẹ́ wí fún wa. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. àwọn ọlọ́mọ akéwù tèmi náà jẹ́ kan láàrin táà ń wá mímọ̀ ọ̀hún wá lọ wá kíní ifá lọ́ọ́ fi ń ṣe mímọ̀ ọ̀hún wá kíní ọ̀pẹ̀lẹ̀ gbogbo gbọ́dọ̀ ọba bá ṣe ilé ìwọ̀ bá ọba ìwá mímọ̀ àṣetánì yóò pọ̀ ní ìtàn ìtàṣetánì bá wá kọ́ yóò máa tako ilẹ̀ rí lè ní tí gbogbo àwọn àbá ayáyàkúyà bẹ́ẹ̀ bá wọlé mídíà ẹ̀ gbọ́ èsì ọ̀rọ̀ rẹ́pọ̀tà nǹkan èsì ọ̀rọ̀ àwọn àfáànù kìíní ó kábùkù tọ́pìkì ní kìíní ó kábùkù Allahu Akbar rọ̀húnù Mùsá ìwà ń bá tiẹ̀ lọ kò sọ fọlọ́ pé Ọlọ́run dákun ogun tó wọn ní ìlú ẹ̀ mọ́sà sọ́ni bò òun ti fẹsẹ̀ lépèsè bò ń lórọ̀ mi yóò wá kóra mi iṣẹ́ mọ́kọ́ yìí. ìlú tí ó ti wá lọ jagun tí ó parẹ́ ó jẹ́ ọ̀kan nínú ìlú ìyàwó bàlẹ́ àwọn ọmọ bàwúráwù. àfa náà tọ ìyàwó lè tọ ó di tíá náà ló di Mùsá ànábì Ọlọ́run nígbà táwọn àlùbá wa ẹ̀yẹ bíi ti àwọn tó ní wa ẹ̀yẹ nígbà ó kan tí àwọn ẹ̀ ní í ṣe nígbà tá àyíká kádàrá orí ikú mọ tí ó bẹ̀ wá láti bọ̀ tá fẹ́ kò lé lórí ó wá lò ní àbá ó ní Ọlọ́run o mo fi ẹ̀sà tó sàmí àṣàtú tó sàmẹ́nu fa àwọn ìfúnláì àṣọ́mì náà nù ó ní mo fi ẹ̀sà tó sàmí mo fi bẹ ìwọ Ọlọ́run Mùsá ní lọ ìlú ìyàwó mi má jò ó dé bẹ́ẹ̀ Ọlọ́run ni mo ti gbọ́ àbàlẹ̀ àwọn ó pè mí ó mọ̀ pé mi mo sàwọn lẹ́sà ó pè mí lórúkọ tó ṣe bẹ́ẹ̀ nìkan ò lè pè mí bẹ́ẹ̀ Mùsá máa lọ ní dé bẹ́ẹ̀ àwọn tí Mùsá kó lẹ́yìn wọ́n lé lọ́gọ́rùn-ún méje yìí ànábì ló sì pọ̀ nínú wọn. àwa lọ bí ìgbà téèyàn kú nílùú Ọ̀yọ́ yìí ti ń lọ sí Zamfara bó bá wá dérò Àbújá pé ká sinmi ó pọ́sọ́ wa alẹ́ wọ́n wà á nílẹ̀ ẹjẹ́ àsùn níyàyé ká mọ́ fòun jáwọ́ bẹ̀ bó bá dilẹ̀ ẹ̀ ká tó gbéra. oorun tí wọ́n bá sún bí wọ́n bá jí wọ́n ti bára wọn lọ́jọ́ padà. Ọlọ́run lásà sí Mùsá débi pé ó tún pa làákàyè rẹ̀ kò jó rántí pé Ọlọ́run bò ní àárín yìí bò ní àárín yìí ọdún kìíní kọjá wọ́n bẹ lójú ọ̀nà ọdún kejì ìkẹta bẹ́ẹ̀ gbogbo oúnjẹ tí wọ́n gbé dání ti tán wọ́n ti ń kú lẹ́yìn rẹ̀ ó náà ní ìsí wọn Ọlọ́run ló wá padà di ó wá lé ní ogójì ọdún 40 years Mùsá fi lù dẹ̀ kó. Ọlọ́run nígbà náà àrùbá iná sánàtà yẹ tí una fil harudi. àrùbá iná sánàtà yẹ tí una fil harudi. àrùbá iná sánàtà. Àlàyé Ọlọ́run lẹ́ ń gbọ́ yìí o. Olórí ilé òkú Ọlọ́run ọba rẹ̀ tóbi.
Ànábì wa Mùsá ó wá lé ní ogójì ọdún 40 years ó fi lùdà ìkó gbogbo àwọn ànábì tí ń bẹ lẹ́yìn rẹ̀ gbogbo wọn ni wọ́n ti jáde láyé àríbá yìí. Nasanata fil ardi nasanata yasi'una fil ardi. Ọlọ́run nígbà náà wọ́n wá kúkú mẹ́ta Ànábì wa Mùsá ló sì kẹta wọn àtàwọn èèyàn méjì kan àṣẹ̀ṣẹ̀ wá fẹ́ làákà yìí sí ó wá ní àgbà yìí náà sanatan yati'una fil ardi lórí ilẹ̀ ẹ̀lẹ́ ìwọ lọ́nà wọn ń sẹ́ ogójì ọdún ló ti kọjá yìí. Ọlọ́run ní Mùsá ó tọ́ ní èmi mo rán lóòótọ́ àmẹ́rù mi kan ló bẹ̀ mí ó ní mọ́jọ́ débẹ̀ ẹrù mi ni mọ́jọ́ débẹ̀. Ó ní bó ti sọ ìwọ náà sì bẹ̀ mí kí n fún ọ lájà yìí ọ sọ fún mi kí n fún ọ lájà ṣẹ́gun ọ sọ fún mi kí n jọ́ débẹ̀ àṣẹ́gun ẹni tí ó bá débùté èrè láyé ó di dandan kó bẹ olúwa rẹ̀ kó pé ń débi èbúté èrè. يسيعون في الأرض 40 سنة. Ọlọ́run dákun bí adókun dé rẹ o ọjà aláṣẹ yọrí o ẹsẹ̀lẹ̀ mọ́fà ilẹ̀ lójú ẹ dákun ẹ gbé Ọlọ́run ọba yín tóbi. Ànábì wa Muhammad Ànábì wa Mùsá ó ní Ọlọ́run o ká lẹ́ni náà tó bí ọbẹ̀ tó ń sọ fún ọ pé kí n má débẹ̀ ká lẹ́ni náà Ọlọ́run kóró gbá ọ lẹ́nu rẹ̀ èmi lọ wá ń bí èmi tí mo ní ọmọ ṣòfófó èmi tí mo ní ẹni bá ṣòfófó nu yóò pàdánù yóò ṣàgbákò ọwọ́ ń sọ fún mi kémi yóò ṣòfófó kò bí e bá ṣe pé káyì ìgbé e bá ṣe pé wọ́n là kọ́ dírámà tí bí gbọ́dọ̀ bí e bá ṣe pé ìyọ́nù èmi Ọlọ́run ọba ti síwájú ìbínú mi lórí ọba ti ṣàgbákò lórí tó ọ̀sẹ̀ ọba ṣàgbákò Mùsá kò wá pé tọ̀ kò pé ìwọ tó ti sọnù láti jọ yìí ọlọ́mọdé á sọnù bẹ́ẹ̀ lómi bá sọnù ìjọ méjì inú ọyọ́ pé Ọlọ́run tó sì dá a báyìí sábà wàá wẹ́ni tó sọnù ló di ogójì ọdún Ọlọ́run wàá rí yìí ó tún wá lálẹ́ pé wọ́n bá tiẹ̀ jẹ́ bí e bá ṣe pé oníkèmí ó máa ṣòfófó ó ní kí lọ bá onítọ̀ nítorí ọba bẹ́ẹ̀ lọ́sọ̀ ó ní Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí tó bá ṣe bá àfà ló ṣàṣìbí tó mú mi báyìí ní kórìkò bó bá ṣe pọ́ba ní báyìí ní kórìkò ìjẹ́jọ́lẹ̀ báyìí ní kórìkò ìjọkùnrin báyìí ní ìjọbìnrin báyìí ní kórìkò ó ní Ọlọ́run ṣe mo ti wí Ọlọ́run ti wí dáa tipẹ́tipẹ́ ó ti wí dáa tipẹ́tipẹ́. Ọlọ́run wọn sọ fún Mùsá náà ó lọ wí dáa ní ọkà wí dáa lórí ipò wí náà níjọ́ mọ́nà lé rẹ̀ mọ́. Àrùbá yìí sanata yatihuna fil ardi fala ta'asa ala al-qawmil fasiqin. Ọlọ́run wá torí yìí kó dá padà lé lè ní Ànábì wa Mùsá ó kú dànù gbóni ọ̀kọ̀ọ̀kan àwọn àfọ̀ òmọbi sàárè rẹ̀ wà ó kú dànù gbó nígbà tó sí gbogbo àwọn tó tẹ̀lé tó ń lọ sí wọn àṣẹ̀ṣẹ̀ wá pa náà àwa ní ká màlẹ́kà ó wẹ̀ màlẹ́kà ló wẹ̀ màlẹ́kà ló sí. Ẹ wo orí ikú ẹnìkan ẹ wo bó ti fẹ́ kágbá kò bá Mùsá. Ọlọ́run wá ní Mùsá náà àṣàdédé ṣe ẹ̀ fún ẹ̀san kan la gbà lọ́wọ́ rẹ̀ àmọ́ bó bá di ju ẹ̀san lẹ tó máa mẹ̀san tá a gbà lọ́wọ́ rẹ̀ àrùbá yìí. Ọjọ́ ẹ̀san lẹ́ mọ̀ ẹ̀san kan ayọ̀ máa padà sí ló máa padà sí bó ti wà. ta'asa ala
القوم الفاسقين. Oró yìí ló fi ọlọ́run ọba rẹ̀ tóbi. Ẹ ń ṣàkíyèsí Ànábì wa Mùsá. Ọlọ́run ní kò wá wí bẹ́ẹ̀ tán, Ọlọ́run ní mo ti gbọ́ tipẹ́ ń tó